Ẹ̀yin tèmi nílé, ẹ̀yin tèmi lájò, ẹ̀yin tèmi ní òkè òkun. Orúkọ ọmọ yín náà ni Kèlání Bàṣírù Ọmọ́tóyọ̀sí. Ní ọjọ́ ti tòní, ìlú Ìbàdàn là ń lọ. Kí la dẹ̀ fẹ́ lọ ṣe ní Ìbàdàn? A fẹ́ sọ̀rọ̀ nípa àdúgbò kan, agbègbè kan ní ìlú Ìbàdàn tí àwọn ọmọ àdúgbò yẹn mọ̀ sí Òkè Pádì. Kí a tó tẹ̀síwájú nínú àlàyé yẹn lẹ́kùnrẹ́rẹ́, báwo ni a ṣe máa ń pe ọ̀rọ̀ yẹn tí àwọn tó ní agbègbè yẹn ń pè ní Pádì, àti pé níbo ló ti jẹyọ? Ṣé rí Pádì yẹn, P-A-D-R-E, gẹ́gẹ́ bí àwọn Pọtugí àti àwọn Spanish tó wà ní Spain, Padre ó túmọ̀ sí father, bàbá. Ní ìjọ àgùdà, ní bá ṣe máa ń pè wọ́n nílẹ̀ Yorùbá ń bí báyìí, tó jẹ́ Catholic, àwọn ìjọ àgùdà ni a mọ̀ sí Catholic ní ilẹ̀ Yorùbá. Fada bá ṣe máa ń pè wọ́n bíi pastor àbí bí àlùfáà, gẹ́gẹ́ bí a ṣe máa ń pè wọ́n ní ìjọ Anglican, bá ṣe máa ń pè àwọn Reverend Father. Fada ni Padre. Padre ni pronunciation ẹ̀ gangan ni àti pé ọ̀rọ̀ yẹn, kò ń ṣe Pádì. Ìgbà tí àwọn ìjọ àgùdà tó dé sí ilẹ̀ Ìbàdàn, nígbà tó wà ní Òkè Àrẹ ni wọ́n kọ́ wà, kí wọ́n tó wá kó lọ sí ibi tí à ń pè ní Òkè Pádì ní ọjọ́ ti tòní. Ibẹ̀ ni wọ́n kó lọ. Nítorí ẹ̀ ni àwọn ará agbègbè yẹn máa ń pè bẹ́ẹ̀ ní Òkè Pádì, tó túmọ̀ sí the hills of the father. That means ibi tí bàbá ń gbé, ibi tí father ń gbé, father tí ó jẹ́ aṣojú ní ìjọ àgùdà yẹn. Gbogbo wa la mọ ìtàn àwọn ìjọ àgùdà ní ilẹ̀ Yorùbá. Mo ti ṣàlàyé kíní yìí lẹ́kùnrẹ́rẹ́. Tí ẹ bá wo orí TikTok page mi, tẹ́ bá lọ sí ìsàlẹ̀ pátápátá, lára àwọn content tí a kọ́kọ́ yà, tí a kọ́kọ́ ṣe ló wà ńbẹ̀. A sọ ìtumọ̀ òwe kan, àgùdà ò jẹ lábẹ́ Gẹ̀ẹ́sì, iṣẹ́ ọwọ́ wa làwa ń jẹ. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé ní ayé àtijọ́, àwọn òyìnbó ní Gẹ̀ẹ́sì ló kọ́kọ́ dá ìjọ sílẹ̀, àwọn Anglican, tó di pé àwọn ní àgùdà náà dé, àwọn tí wọ́n ń pè ní Catholic. Àwọn àgùdà yẹn ló padà dé láti ilẹ̀ Pọtugí, ilẹ̀ Brazil. A mọ̀ wọ́n sí Afro-Brazilian. Àwọn ni wọ́n ń pè ní ìjọ àgùdà. Púpọ̀ nínú wọn ibẹ̀ ni wọ́n lọ. Ṣùgbọ́n àwọn tó padà dé láti ilẹ̀ Sàró, tí ó ń jẹ́ Sierra Leone ní òde òní, ni a mọ̀ wọ́n sí Gẹ̀ẹ́sì, tí ilé ìjọsìn wọn dẹ̀ ń ṣe ti Anglican. Ṣètì pé ó pín sí méjì, ìjọ àgùdà àti ti Gẹ̀ẹ́sì, Anglican and Catholic. Ìgbà tí wọ́n kó àwọn fada yẹn kúrò ní Òkè Àrẹ ni wọ́n kó wọn lọ sí Òkè Padre. Ó kàn dàbí kọ́ ní ibì kan ní ìsìn ní Abẹ́òkúta, à ń pè ní Ìta Adékúnlé. Orúkọ ẹni tó ń gbé bẹ̀ ni wọ́n fi sọ ilé yẹn, àbí wọ́n fi sọ àdúgbò yẹn ní Ìta Adékúnlé. Bẹ́ẹ̀ náà ni ó ṣe rí ní Ìbàdàn, tó fi ń pe ibẹ̀ yẹn ní Òkè Padre. Tí àwọn èèyàn wá, gẹ́gẹ́ bí ayé ṣe ń yí lọ, tó ń yí lọ, àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní pè ní Òkè Pádì. Kò ń ṣe pé orúkọ yẹn kàn déédéé jẹyọ. Ibi tí àwọn fada yẹn ń gbé nígbà yẹn, àwọn fada tí wọ́n wà ní ìjọ àgùdà, àwọn tó kọ́kọ́ dá Catholic Church ńlẹ̀, tó kọ́kọ́ tẹ̀dó sí Ìbàdàn, ni wọ́n fi ń pe ibẹ̀ yẹn ní Òkè Padre. Kò ń ṣe pé Padre yẹn orúkọ èèyàn ni, rárá. Father ni Padre yẹn ló túmọ̀ sí, tó fi ń pè ní Òkè Padre. Padre yẹn, ibi tí Padre yẹn ń gbé, a lè pè ibẹ̀ yẹn níbi mission house. Bá ṣe máa ń pè ní the Apostolic àti CAC lẹ́ni, bí mission house ni ibi Òkè Padre yẹn jẹ́. Ní ọjọ́ 15 oṣù kejìlá ọdún 1907, that is 15th of December 1907, nígbà tí ìjọ àgùdà náà ti ń gborí sí, tí èrò dẹ̀ ti ń pọ̀. Kí a tó
tún tẹ̀síwájú fún gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ràn ẹ̀ṣọ́, ẹ̀gbà ọwọ́ àti tọrùn àti yẹrí etí pẹ̀lú ìgò tí a máa wọ̀ sójú. Ẹ mọ̀ pé inú àwẹ̀ la wà yìí, ká tó wí ká tó mọ̀, ìtùnú àwẹ̀ máa tó dé. Ọkọ tìyàwó, ọmọdé àgbà, ẹ máa fẹ́ wọ ẹ̀gbà ọwọ́ oríṣiríṣi aago sí ọwọ́, ẹ máa fẹ́ wọ ìgò sí ojú fún ìtùnú àwẹ̀ tó ń bọ̀ yìí. Tí ẹ bá fẹ́ rà, ẹ lè kàn sí Branche Affairs tí iléeṣẹ́ wọn wà àti store wọn wà ní Ìpàjà ní Àlímọ̀ṣọ́. Iléeṣẹ́ wọn wà ní Akin Ògùn T&T Plaza. Tí ẹ bá fẹ́ kàn sí wọn, ẹ lè kàn sí wọn ní orí TikTok àbí orí Instagram @Branche Affairs. Ẹ lè wo ìsàlẹ̀ screen yìí fún ìtọ́nisọ́nà bẹ́ẹ̀ ṣe lè kàn sí wọn. Father Louis Fries àti Ferrero, àwọn fada tó wà ní òkè ààrẹ nígbà yẹn. 1907 yìí ni Father Louis Fries àti Ferrero ni wọ́n kó lọ sí Mission House ní Ògùnpa tí a wá mọ̀ sí Òkè Padre ní ọjọ́ ti tòní.